Ọba tí kì í ṣe ọlọ́run ọba tó ti wà láyé tó wà ọba tó ti wà láyé tó bẹ onínú ọba tó wà wà níbi ọ̀fẹ́ lóṣù ọ̀tẹ̀lẹ̀lẹ̀ kárí ayé nínú ọ̀wọ̀ òwúrọ̀ wọ̀bẹ̀rẹ̀ ọlọ́pàá ńlá sí iná pa ayéjá ó ń lápá ti ẹja àtúwà gan ọmọ yẹn ń lọ́jà wàkúlẹ̀ tẹ́bù tàjọ ó ní forí pẹ́pẹ́ ó ní pẹ́ńpẹ́ àwọn tó ń jọjọ ènìyàn wọ́n ní lágbára tó ní torí pé mo ti wọ́n sí pé máa ń ní yóò ń jọjọ báyìí ó ṣẹlẹ̀ ní látàrí ṣe gómìnà tó ń bọ̀ bí èmi ṣe jọ ní màá rí wọ́n ní torí pé ohun tí mo nígbà lọ́wọ́ ẹ̀ máa jẹ́ máa mú níbi tí wà ó di orí mi sí mi ìṣàkóso mi ó ní forí sọ́dún ní orúkọ Jésù ẹ̀mí mímọ́ o gómìnà ò ní forí sọ́dún orí ẹ̀ ò ní gbẹ̀bọ̀ yìí sáwọ́ ẹ̀ ò ní gbẹ̀bọ̀ yìí ọmọ tó tẹ̀lé ẹ̀ wọ́n ní gbẹ̀bọ̀ yìí ọmọ tẹ̀lé náà ní gbẹ̀bọ̀ yìí ó ní lọ lọ́wọ́ ó ní lọ lẹ́sẹ̀ ó ní pálí ojú ó ní ní ẹ̀mí ẹ̀kọ́ níbi tó ti jẹun lè wọ́n ní lẹ́gbẹ̀ẹ́ nígbà tó gbé ìgbà tó tẹ̀lé Agbára bí obìnrin ló bí yín.